على إصلاحها ولا على إطراحها جد gbìyànjú gan على إصلاحها lórí bó ti máa ṣe àtúnṣe rẹ̀, bó ti máa correct mistakes ẹ̀, ó ní kó máa gbìyànjú lé lórí. لا على ولا إطراحها. على إطراحها kì í ṣe wípé ní kó wá máa gbìyànjú lórí bó ti wá lé kúrò lọ́dẹ̀ rẹ̀. ìyàwó sì ṣe nǹkan tó yẹ pé ní kò tí ì tó kankan, ó ti pẹ́rù rẹ̀ dáta, ó ti ń fọ́n dáta. Energy tó lò lórí pé ó fi ń fẹ́rù rẹ̀ dáta o, tó bá lò lórí pé ó fi ṣàtúnṣe rẹ̀, ó fi túnṣe, yóò gbà túnṣe. so energy tó ń lò lórí wípé ní irọ́ o, òní ni ó lọ o, òní ni ó jáde o, kìnnìkan o, tó bá fi ń ṣe correction fún, yóò gbà túnṣe. so energy yẹn lò ó lórí wípé ní ó fẹ́ fi ṣàtúnṣe ẹ̀. جد على إصلاحها kó lè dúró lọ́ọ̀dẹ̀ rẹ̀, على káwọn ọmọ yín tí wọ́n bá إطراحها ń kọ́ mọ́ bá kábàámọ̀ burúkú lọ́jọ́ iwájú. لا على إطراحها, kì í ṣe wípé ní lórí pé ọwà ìfẹ́ rí ọmọ, ìfẹ́ ṣẹgbá mọ́, ìfẹ́ ṣàwó mọ́, kì í ṣe lókù. لا على إطراحها, kì í ṣe pé lórí ọgbọ̀n lè jáde o. إطراحها